wọ́n ti rí òkú obìnrin oníṣòwò tí wọ́n ń wá níṣẹ̀-Èkìtì. bẹ́ẹ̀ yẹn bá jẹ orí ahun bó bá rí òkú ìyáálé ilé ẹni 40 ọdún kan tí wọ́n ti ń wá láti bí ọjọ́ 7 sẹ́yìn táwọn kan pa nípa oró pòròpòrò lómijé yóò máa jábọ́ lójú onítọ̀hún. obìnrin tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ ẹ̀ ni wọ́n ló máa ń wá láti ìlú Ìkẹ́rẹ́-Èkìtì sí Ọ̀gbẹsẹ̀ láti wá ra ẹ̀fọ́ àti ọjà míì. ṣùgbọ́n níṣe ni wọ́n ló ṣàdédé pòórá láti nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn lẹ́yìn tó kúrò nílé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí láti lọ ra ọjà ní Ọ̀gbẹsẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Ìṣẹ̀-Oòrùn lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Ojúawo Ọlábọ̀dé ṣe sọ, ó ní obìnrin oníṣòwò yìí wá sí Ọ̀gbẹsẹ̀ láti ìlú Ìkẹ́rẹ́-Èkìtì ní kùtùkùtù àárọ̀ ọjọ́ náà láti wá ra ẹ̀fọ́ lọ́wọ́ àwọn Haúsá tí wọ́n ń gbin ẹ̀fọ́ àti ohun ọ̀gbìn mìíràn ní abúlé náà. ṣùgbọ́n kó tó ra ọjà náà ló ti ṣàdédé pòórá tẹ́nìkan kan kò rí i àti ọjọ́ náà làwọn mọ̀lẹ́bí sì ti ń wá a. ó fi kún un pé gbogbo àgọ́ ọlọ́pàá àti ti àmọ̀tẹ́kùn tó wà ní agbègbè náà ni àwọn ti lọ láti lọ́ọ́ fi tó wọn létí ṣùgbọ́n wọn kò rí obìnrin oníṣòwò yìí. ṣàdédé ni wọ́n bá òkú obìnrin ọ̀hún nínú igbó kan lójú ọ̀nà tó wọ abúlé yìí níbi tó ti wú gelete sí. ó fi kún un pé àwọn ọlọ́pàá àtàwọn agbófinró mìíràn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí irú ikú tó pa obìnrin oníṣòwò náà. ọ̀gá àmọ̀tẹ́kùn tó wà ní agbègbè náà ọ̀gbẹ́ni Olú Adéríbigbé ní lóòótọ́ ni àwọn mọ̀lẹ́bí obìnrin olóògbé náà wá fi ọ̀rọ̀ náà tó àwọn létí ní ọ́fíìsì àwọn pé àwọn ń wá a àti ọjọ́ náà ló ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti ṣe àwárí obìnrin oníṣòwò yìí. ó pàrọwà sí àwọn ará agbègbè náà àti àwọn mọ̀lẹ́bí olóògbé yìí pé kí wọ́n fọkàn balẹ̀, àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ẹni wọn yóò sì wá rí. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.